It's Christmas again. It's time to celebrate the birth of our Lord Jesus Christ. That's why Ẹgbẹ́ Tọ́balàṣẹ Ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú Home and Diaspora invite you to its annual Xmas party. This will access our kids to wine and dine with Santa Claus, have fun and walk home with quality gifts. Date Sunday 21st December 2025. Time 12 noon to 7 p.m. Venue Ilé Ẹgbẹ́ Tọ́balàṣẹ Ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú opposite Dípò Dínà International Stadium Ìjẹ̀bú Òde. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Gíwá Sàmọ́sá Gúdù, Gíwá Abdulaziz Abiola Lausa, Gíwá Ẹgbẹ́ Tọ́balàṣẹ Ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú Home and Abroad, Ọ̀tún Gíwá Láṣẹ Abdulhamid Kúkú, Ẹ̀ta Gíwá Honourable Tajudeen Yekini, gbogbo Gíwá in council àti gbogbo ọmọ ẹgbẹ́ nílẹ̀ yìí àti lókè òkun. Láṣẹ Engineer Ọ̀ṣínáwọ̀ Ọlálékan Fatai, Chairman Planning Committee ló ń pe gbogbo èèyàn máa bọ̀. For inquiry 0803-423-7245. 2025 Tọ́balàṣẹ Xmas Party èmi á wà ń bẹ̀. Tọ́balàṣẹ ó níbi gbogbo.